wọ́n yọ ẹ̀rìndínlógún jáde nípasẹ̀ ẹni tí ń bá ń sin òòṣà funfun, òòṣà aláṣọ funfun, bí òòṣà alá, òòṣà pópó, báyànì, òòṣà aláròwú. Láti pasẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń dáwó ẹ̀rìndínlógún tó bá ìlànà òòṣà yẹn lọ láyé ìjọ́un. Tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ń ṣẹ̀sìn ìbílẹ̀. Ìyá mi ọ̀pọ̀ ọmọ òòṣà, apẹ́ bí èso àpọ̀ bí èpè ẹ̀lẹ́ títí bí atẹ́lẹsẹ̀ tẹ̀lé. Òjò kò bí ìkàlẹ̀ òde ìtànkùn bí igbó ìjẹ̀bù agbímọ̀sílẹ̀. Wàá báyìí lógiri mọ́ ta o. Tá a bá ti fẹ́ máa lójú yóò rí náà. Tí kàrùbá Sunday mi yóò rí òun. Ọjọ́ tó kù bá kú láyé náà làkàlàmọ̀ kò mọ̀ gbòde ọ̀run mọ̀. Ire ìwọ ni awo àwọn ni awo èmi ní ẹ̀gbẹ̀rì. Ntọ́ bá rí nínú àníyàn owó yìí ni kó rú. Kọ́ ọmọ jà kọ́ ọmọ rò kọ́ ọmọ fò ọ̀tẹ̀ fọ̀hún. Agbọ́n ní máa so ológun lóko ẹ̀yà mi òṣòǹgà ẹ ṣáájú ẹ kàn yín. Ẹ má fi repe bí ẹ má fi ibi kori ẹ má fò lòlò fọ̀. Gbogbo ohun tẹ́ ẹ bá rí láàrin ni kẹ́ ẹ sọ torí pé gbangbo tọ́ba ilẹ̀ wà níwájú Olódùmarè. Ẹ̀rìndínlógún is a traditional system of divination among the Yoruba people and others who share this cultural heritage with them. Gẹ́gẹ́ bá a ṣe bá láyé nípa ìdásà ẹ̀rìndínlógún táwọn bàbá wa àti ìyá wa máa ń dá, wọ́n yọ ẹ̀rìndínlógún jáde nípasẹ̀ ẹni tí ń bá ń sin òòṣà funfun. Òòṣà alá, aláṣọ funfun lọ́rọ̀ mẹ́rìndínlógún jù. Òòṣà aláròwú funfun lòun náà lò ọ̀rọ̀ mẹ́rìndínlógún jù. Òòṣà pópó ọ̀rọ̀ mẹ́rìndínlógún jù. Bí wọ́n ṣe ń yọ odù nínú fáwọn náà ni wọ́n ń yọ odù nínú ẹ̀rìndínlógún tí wọ́n bá dà. Tí wọ́n bá mẹ́rìndínlógún ni wọ́n kó fún yàn tí wọ́n bá yàn wẹ̀ tán wọ́n wẹ̀ òun náà. Ẹni tí ó sì máa dẹ́rìndínlógún náà wọ́n tọ́jú ẹ̀ tó ṣe pé kò ní máa sọ ọ̀rọ̀ tí èsì tí òòṣà bá sọ jáde. Mẹ́rìndínlógún tó bá dà á lẹ̀ tí mẹ́jọ bá da ojú dé tí mẹ́jọ síjú èyí tó dojú dé ní ó kì pé èjì ògbénu. Ọ̀bàrà ní o òòṣà mẹ́fà lọ jáde ó yàtọ̀ kú. It is said, according to an account, that the diviners of Ẹ̀rìndínlógún are mostly women. Ntí ìyá mi kó lé mi lọ́wọ́ ńgbà tó ṣe tán tó fẹ́ papòdà pé kí n máa ṣe ni ilé mi ń lò. A sì ń tún ráwọn kọ̀ọ̀kan náà káàkiri lọ́kùnrin lóbìnrin tó pé ni wọ́n ń lò. Kì í ṣe pé gbogbo èèyàn ní ń dífá tí wọ́n ń gbé ọ̀pẹ̀lẹ̀ tí ń dá báyìí. Èèyàn lè nímọ̀ fá, èèyàn lè ṣẹ́fá sílé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà ń lo ìdásà ìyún ẹ̀rìndínlógún. Èjì ó gbégbá yẹn yàn jù pé nítorí èèyàn bá mú wáyé láti ṣe ni kó ní ìmọ̀ kó jáde kó béèrè ni kó máa ṣe. Téèyàn bá ń ṣiṣẹ́ oníṣẹ́ kò lè pè, kò sí ìrìn àjò tó lè rìn. Ẹni téèyàn bá wò pé oníbabaláwo kan ní gàgàgàgà òun náà lọ́ọ̀ kọ́ babaláwo tó ṣe pé ìran rẹ̀ bó ló sábà ni tó pé ẹ̀ǹdínlógún òòṣà ló yẹ kó sìn tàbí ẹ̀ǹdínlógún ló yẹ kó bọ tàbí ẹ̀ǹdínlógún ló yẹ kó máa dà tí ní àjò rẹ̀ ó fi dà ó lè ṣẹ̀sìn babaláwo kó mọ̀ pé. Ní ìsìn a dúpẹ́ lọ́dọ̀ àwọn irúnmọlẹ̀ ayé àti tọ̀run a sì dúpẹ́ lọ́dọ̀ Elédùwà pé ẹ̀ǹdínlógún lèmi ń dà. Ó sì ṣe dáadáa iṣẹ́ mi ń ṣe dáadáa mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́dọ̀ orí mi àtòrí ìyá mi tí ó ṣì mí lọ́nà láti múṣẹ́ mi ṣe.
èèyàn máa wádìí nǹkan kó tó ṣe ni. Kódà tí wọ́n bá fẹ́ fọmọ sí pé ifá ni, kí wọ́n kọ́kọ́ yẹ̀wò tó bá bá ọ̀nà rẹ̀ mu. Tó bá sòòṣà ní ọ̀dà tí ó fi da nǹkan gidi, kí wọ́n fi sídìí ẹ̀sìn òòṣà kọ́ mọ̀ ṣe lọ. Tó bá sì ṣe pé iṣẹ́ babaláwo ni ó ṣe, kí wọ́n fi, kódà bó bá ṣe pé Ṣàngó, tẹ́ bá dọ́dọ̀ àwọn Ṣàngó, 16 náà ni wọ́n ń dà, àwọn míì náà ń dà. Kì í ṣe pé èèyàn lè má ní ìmọ̀ nípa Ifá, tàbí kọ́ mọ̀ ní ọ̀pẹ̀lẹ̀, tàbí kọ́ mọ̀ ní fánlé, ṣùgbọ́n ìlànà òǹkálukú kọ́lọ́mọ́sọ òǹkálukú wa lọ́nà kẹ́lẹ́dàá ọmọ padà lẹ́yìn wa. As the heart of divination can only be satisfied if and when all relevant questions are dealt with, the position of the Erindilogun is total but not all comprehensive. Its main attribute lies in its ability to respond very accurately to the larger questions and to satisfy the purpose of putting light where darkness clouds the way. Ẹlòmíín lo ọwọ́ méjì láti fi yẹsẹ́ wò fún yàn. Ẹlòmíín lọ́wọ́ ń dà lẹ́ẹ̀mejì, ẹlòmíín dà lẹ́ẹ̀mẹrin, ẹlòmíín dà lẹ́ẹ̀mẹ́ta. Yorùbá tí wọ́n sọ fún ọ kó tó lè máa sọ̀rọ̀ jáde fún yàn. Ṣùgbọ́n tèmi bá fẹ́ dẹ́ndínlógún fún yàn, tó bá jókòó wájú mi ẹ̀mẹ́ta ni wọ́n dà kó tó di pé wọ́n máa sọ tí kinní yẹn tó bá sọ fún. Ìrosùn ní 6 lákọ̀ọ́kọ́, 6 lẹ́ẹ̀kejì, 4 ló dojú dé ìrosùn ní ọ̀bàràǹkòsùn. Òòṣà yìí sọ fún ìyá tó dà níyẹn pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n má bàa fún lóògùn tó lè kó níyè tí ọ̀rá yìí rẹ̀. Ọ̀bàràǹkòsùn ni ó ní ẹ má kó mi níyè tí mo fi ń sáwó. Ó sì ní kí ẹni tó dà níyẹn kó lọ tọ́jú ẹgbẹ́ ọ̀run rẹ̀. Ọ̀bàrà méjì ni ọba lóde ọ̀run, pé kó lọ tọ́jú àwọn ẹgbẹ́ ọ̀run rẹ̀. Pé tó bá tọ́jú ẹgbẹ́ ọ̀run rẹ̀ yóò da tí ó túbà tí ó tù sí àwọn ẹgbẹ́ òní mọ́ dá láàmú. Bẹ́ẹ̀ni ìrosùn yìí sì ń sọ fún ẹni tó là níyẹn pé kó ṣọ́ra kó má jà. Ó ti gbọ́ nǹkan kan pa ayé rẹ̀ rí tí ò mójútó, pé tó bá rántí kó lọ mójútó kó má sì jà, kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó má bá yàn kankan jà, kó sì bí ó bá ní owó tí ó fi ra kúkọ díẹ̀, kó ra orógbó 4 kó fi bọ Ṣàngó kí àdúrà rẹ̀ ó gbà lórí tó dà níyẹn sí. Ṣùgbọ́n ẹgbẹ́ rí ọ̀run ní kó mójútó dáadáa. Ọ̀bàrà méjì ọba lóde ọ̀run nu. Ó ní kó tọ́jú ẹgbẹ́. Táwọn ẹgbẹ́ rí ọmọ máa dà láàmú. Kí wọ́n má máa ká orun kúrò lójú ẹ̀ kí wọ́n pé kò ní sùn. Eléyìí kì í sùn dáadáa. Báwọn ẹgbẹ́ rí ọ̀run ni. Kó tọ́jú ẹgbẹ́ ló yẹ kó mójútó gidigidi. Kó sì bọ Ṣàngó. Kó sì ṣọ́ra àjà. Ọlọ́run ní jẹ́ ọ̀rá irúnmọlẹ̀ ayé àti tọ̀run ní jẹ́ ọ̀rá lákòbá o. Kó má bá yàn kan jà ní láàrin òní sí ọjọ́ 4. Ó ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àdúrà yín ó gbà. No Erindilogun divination is complete without following the process or meeting the obligation that the sophist Odu recommends. Thus is the sacrifice that is stipulated to satisfy the efficacy of the divination. Tó bá gba ẹbọ tí wọ́n bá yàn tí wọ́n bá ní kó lọ bọ Ọ̀ṣun inú Erindilogun ní tí wọ́n bá ní ó fi bọ Ọ̀ṣun yóò mú dédé Ọ̀ṣun báyìí yóò ṣàdúrà ńbẹ̀ yóò kúnlẹ̀ yóò rúbọ f'Ọ̀ṣun. Tí wọ́n bá ní ó pèsè fún àwọn àgbàlagbà tí wọ́n bá gbà wọ́n yanu gbá tàbí inú àwo amọ̀ gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ tí wọ́n bá ní kó fi sí epo ni omi ni oyin ni iyọ̀ ni gbogbo ẹ̀ ní ó fi sí. Tó bá sì dalẹ̀ yóò gbé sóde. Ìrúbọ náà yàtọ̀ síra wọn. Wọ́n lè pé láyé ìjọ́un wọ́n lè pé wọ́n gúnyán wọ́n fi inú àwo amọ̀. Wọ́n wá mú adìẹ tí wọ́n bá ṣe sí wọn kò lè lórí. Wọ́n lè pé wọ́n lọ gbé oríta. Ibi tó bá mú ni wọ́n gbé sí. Bí wọ́n ṣe ń rúbọ ti Ifá náà kò yàtọ̀ pàápàá. Tí wọ́n yàn lẹ́ẹ̀dì Ifá náà á gbèdé di òòṣà. Tó sà lábá ni á lọ bọ. Tá a bá ṣe tán iyán tá a bá gún ìgbín tá a bá ṣe gbogbo ẹ̀ á gbèdé di rẹ̀ á lọ yan lẹ́ẹ̀dì ẹ̀.
èyí tó bá sì jẹ́ rúbọ rẹ̀ tó bá yọ mẹ́bọ tá a bá dá àṣà fún á gbé ẹbọ tàbí ká ní kò nú ògbé tó bá ṣàdúrà sí tán kó gbé lọ bí ọba gbà ìdí èṣù ni o oríta ló ti gbà ní o ìsànpọ̀nná ni yóò gbé fún ni o á gbé lọ bẹ̀. ṣé ẹ gbọ́ tá a ní kẹ́ ẹ lọ́ọ́ bẹ̀gbẹ́ ni ẹgbẹ́ ni wọ́n máa bọ́ ẹgbẹ́ ni wọ́n máa bọ́ kọ̀mọ̀jẹ́ rí kò sí ẹgbẹ́ ni wọ́n máa bọ́ ẹgbẹ́ ni wọ́n máa bọ́ kọ̀mọ̀jẹ́ kọmọ mi ọ̀yàn kú ẹgbẹ́ ni wọ́n máa bọ́ ẹ ní níyọnu ẹ lọ bẹgbẹ́ o nǹkan yóò sì dá ayé yóò túbà yóò túṣe ẹ ní rí dààmú. wọ́n ń ká ẹ̀rìndínlógún ẹni tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ yóò sọmọ sọ́dọ̀ wa pé ká máa bó nǹkan lẹ́rìndínlógún bí ẹni tí ń kọ́ fàn náà aláwọn ọmọ tí wọ́n ń kọ́ ẹ̀rìndínlógún ọmọ òòṣà tí bá ti ń bẹ lọ́dọ̀ ẹni tí ń kọ́ ọmọ òòṣà ni a sì kó lẹ́rìndínlógún rẹ̀ yóò yanjú a sì fún tó náà fi lè máa mọ̀ bí ó ti máa kọ́ tí ọmọ kékeré ń kọ́ àwọn àgbàlagbà náà ń kọ́. bí wọ́n ṣe máa dájọ́ wọn òòṣà alá wọn a máa kọ́ pé òòṣà alá tèmi ni ọba mi ṣe bí wọ́n ń wí kínníkínní sí ọ létí tèmi ni ọba mi ṣe bí wọ́n ń sọ̀rọ̀ wọn lẹ́yìn mọ́mọ́ gbà ó èmi ni ọba mi òòṣà alá tèmi ni ọba mi ṣe òòṣà alá tèmi ni ọba mi ṣe. tí wọ́n bá da èjì ogbè kalẹ̀ wọ́n kì í pé ọba orí lọ wọ́n wá sọ fún pé èjì ogbè tó wá yìí o orí mi gbèmí orí ẹni ní gbé ni orí ó ṣe mí kí n délé owó ẹ̀sìn ó sì mí kí n délé ọ̀rọ̀ orí ló níṣe ẹ̀dá láyànmọ́ orí ló níṣe ẹ̀dá lógo tí babaláwo bá jí wọn lọ́dọ̀ọ́wọ́ Ifá tágbà àṣègùn bá jí wọn lọ́dọ̀ọ́wọ́ ọ̀sán àyànmọ́ pín tèmi dọwọ́ rẹ tí n bá ti jí ni ó gbé mi débi ire ìgbàgbé sọ̀rọ̀ kò léwé lórí ìgbàgbé sáfòmọ́ kò rí gbòmúlẹ̀ ńgbà àgbàgbé sòsà tán lọ́kọ̀ ni ọ̀làṣẹ pẹ́pẹ́yẹ pé adániwáyé dákun mọ́ gbàgbé mi tí n bá ti jí ó gbé mi débi ire wọ́n á sọ fún eléyìí pé kọ́lọ́ ọ̀bọ orí rẹ̀ ni ó gbé débi ire o ní ti èjì ogbè tí wọ́n bá wá tó bá ṣe pé bí wọ́n ti dá èjì ogbè kalẹ̀ ni wọ́n tún gbé òòṣà wọ́n tún dà mẹ́fà dojúdé ìyókù síjú wọ́n sọ fún pé ọ̀bàrà ní mẹ́fà hàn ṣé Yorùbá tí mò ń sọ ó yé ọ dáadáa wọ́n lè kí papọ̀ pé ogbè gbàràdà tán tẹlẹ́gàn ló kù aṣọ ohun gbogbo tó kù tẹlẹ́nu àtẹ́ní ìkànnìyẹ ọlọ́lá sálúbàtà níyẹ olóyè táyé bá yẹni láyẹjọba wọn fi lọ ààrẹ jẹ pé kéléyìn ò múra wọn ò fún nípò kan tàbí kọ́ dáàyè kan tó bá ṣe pé mi ò ti tún gbéhùn mo tún dà méje lọ́ba jáde wọ́n sọ fún pé kí ni ń ṣe èméjì sí nígbà tí òdì jáde méje ni wọ́n ń pe òdì méje òdì ni wọ́n ń pe méje nínú odò ẹ̀rìndínlógún wọ́n wá sọ fún pé kí ni ń ṣe iyèméjì lé lórí kọ́ mọ̀ ṣe iyèméjì ní tó fi rí ogbè ọ̀bàrà àti òdì kọ́ mọ̀ ṣe iyèméjì nǹkan tó dà níyàn sí pé yọ̀ọ̀dà pé ìrìn àjò sì wà lẹ́sẹ̀ rẹ̀ yóò lọ ìrìn àjò kan kọ́ mọ̀ ṣe iyèméjì ògbèdí kákọ́ ògbèdí kankan ògbèdí kẹ̀kẹ́ndé ọlá adé àfọ̀rọ̀ tí ń sọ̀rí àlà wípé kó sì ṣọ́ra fọ́rẹ́ kan tí máa finú hàn pé ọ̀rẹ́ tí ń finú hàn kó múra dáadáa o yọ kọ́ má bàa dà á tóun àtẹ̀yàn kan bá sì ń jọ pé àwọn ó ṣiṣẹ́ papọ̀ kọ́ gbà lọ́wọ́ mú torí ńgbà tí nǹkan bá dáa tán onítìyàn fẹ́ yàn jẹ ọjẹ́ báwọn bí wọ́n ṣe ké mi látọ̀dọ̀ ìyá mi tí ń lò kó tó di pé ó gbélé mi lọ́wọ́ kó tó kú nà bẹ́ẹ̀ sì ni ó rí bó ṣe gbọ́dọ̀ rí tẹ́ ẹ bá dà fún yàn tẹ́ ẹ bá sọ bá ń fún tó bá wá bẹ́ẹ̀ ni ó rí bó ṣe máa rí nù. ọ̀ya ọrùn mi ká lẹ̀ ká bá àti ìka. tí méjìlá bá dojú dé
èjìlá ṣẹ́bọra nù. Wọ́n lè sọ fẹ́lẹ́yìn pé kó lọ wá Ṣàngó bọ̀. Wọ́n sì sọ fún un pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má hùwà jàngbọ̀n. Wọ́n sáni kó fún Ṣàngó ní nǹkan kan bí ọba lágbára àti fún ní àgbò. Wọ́n pè kó rákùkọ díẹ̀ kó lọ bọ Ṣàngó. Kó sì sọ̀rọ̀ ìjàngbọ̀n pé wàhálà kan wà kó má bá wọn lọ́wọ́ sí i torí ìpalára. Ṣé Yorùbá mi yé ọ? Èjì òkò tí wọ́n bá dàálẹ̀ tí ẹyọ méjì lọ bá dojú dé èjì òkò ni. Wọ́n sọ fún lẹ́yìn pé kó lọ ṣe sàárà fún Bèjì tàbí kó dá oko ilẹ̀ ẹlẹ̀ táǹtẹ̀ yìí ó fẹ́ gbé tàbí kó lọ bọ mọ́lẹ̀. Sọ́ǹgbọ́ Yorùbá mi dáadáa, dandan ni a máa wáyé bẹ́ẹ̀. Tí ẹ bá dàálẹ̀ ní mẹ́rìndínlógún tọkàn ṣoṣo ló bá dojú dé, wọ́n sọ fún yín pé ta lọ lọ́mọ kó lọ ṣe sàárà fọmọ náà. Yorùbá tí mò ń sọ yọ kíní yẹn máa ń tú àṣírí lóríṣiríṣi bí àwọn àgbàlagbà bá ṣe kọ́ọ̀yàn tí wọ́n sì fi ìmọ̀ rẹ̀ sí yànkùn. Èmi ni Chief Mrs. Dr. Alice Oyeronke, ìyá àbíyè fún gbogbo Ọ̀yọ́ State. Mo sì jẹ́ oyè máyégún awo fún gbogbo babaláwo ilé Ògbómọ̀ṣọ́. Mo sì jẹ́ oyè ìyá àgan eléégún fún gbogbo Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Mo sì jẹ́ ìyálóde fún ẹgbẹ́ akọrin ìlú Èjìgbò.